أدام الله حياته. president gbogbo alfa ní Kwara State. Mo tún kí wọn lẹ́ẹ̀kan sí. أدام الله حياته. Wọ́n retí àwọn bàbá yìí níbi tó pọ̀ nísìn. Àmọ́ bàbá wa Imam àgbà, bàbá wa Imam Male, bàbá wa Imam Gambari, àfa wa Janasi, bàbá wa Alfa Rabbana. Gbogbo yín bá ń gbọ́ láwọn nta máa tọrọ fún yín náà nípa láàfíà tẹ́ ẹ máa ná fún wa Ọlọ́run má fi wọ́n yín. Amina. Àlàáfíà yìí ní pàtàkì. Bẹ́ẹ̀ yẹn lówó bí ọ̀la láàfíà kò lè gbádùn ẹ̀. Bẹ́ẹ̀ yẹn kọ́ kínní òun nínú ilé bí ọ̀la láàfíà kò lè gbádùn ilé ọ̀hún. Kò sí ní téèyàn ní tọ́yọ àlàáfíà lẹ̀. Kọ́dà bọ̀ fẹ́ gbádùn ara rẹ̀ àlàáfíà náà ló lò. Akramakumullah. Bàbá Imam àgbà àti gbogbo ẹ̀yin bàbá wa. Ọlọ́run wọ́n jẹ́ máa fowó ra àlàáfíà kí o. Amina. Ẹ dákun ọmọ Ìlọrin sám ẹni àmín. Amina. Mo kí gbogbo àwọn bàbá wa Mágàjí, mo kí àwọn representatives àwọn bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Wọ́n wá kí àwọn àlùfáà bàbá wa mọ̀kádàmù àgbà. أدام الله حياته ودولته. Ọlọ́run ò ní pa yín lẹ́kún. آمين. Ọlá gbogbo dáadáa tá à ń gbọ́ lẹ́nu yín. آمين. Kéwú ti ní kéèyàn ọmọ bí ó ti tọrọ mímọ̀ nísìn. Nǹkan ti wọnú kéwú wá. Ẹ rí i pé gbogbo àwọn bàbá tàná ayé wọn ní gbogbo wa lónìí pátá ń sọ pé àfi ayé wọn là ń lò. Ẹ̀yin tẹ́ ń bẹ lónìí ẹ mú tẹ̀sùbá o ká lè rí òní tí yín tẹ̀ ń lò yìí kí wọ́n lè rí lò lọ́la o. Ẹ wo bí kéwú dé o ńgbà yín ń bọ̀ ẹ wo bí kéwú wà o ẹ wo bí ó dé báyìí o. Inú tá a máa gbọ́ tẹ́lẹ̀ láàmú àtọ́gbọ́ lọ́wọ́ mọ́sà wọlé àfa yìí ọmọ Ádámà ti ń sọ nítorí pé ọlọ́mọdé tí ọmọ tèmi lọ́mọdé ọjọ́ àfa yìí ó ti débẹ̀ báyìí ọjọ́ bí ẹ̀rín ni wọ́n wá ń wòran lórin bẹ́ẹ̀ ni bá ń sọ àní Ìlọrin state of harmony bẹ́ẹ̀ ni bá ń sọ state of harmony. Kọ̀ wá sógun kan mọ́ nísìn ogun ẹ̀yìn àfa ńlọ́kù báyìí tí wọ́n wá ń wò lórí Facebook. Ọlọ́run wá ṣe ohun gbogbo àwọn bàbá dáadáa wọ̀nyí bàbá lágbàjì ni aláàjì àgbà ni bàbá lágége ni gbogbo wọn báyìí àwọn àfa ńláńlá bàbá wa Mahia Kumburi Karatu àfa Bùbé bàbá wa Onídà lọ́dí Allahu ta'ala anhu gbogbo wọn bẹ́ẹ̀ bàbá Mukadam Ọlọ́run ṣe ohun tí Facebook yóò bá wọn láyé. Ṣé bá ti máa wí náà nì táwọn ọmọ wọn máa gbé lọ́dọ̀ wọn pé ẹ gbọ́ wá sí àfa yìí ẹ̀yin ni wọ́n bá wí ẹ̀yin ni wọ́n hó sọ lára yín ẹ̀yin ni wọ́n ń bù yìí. Ààyè tó bá ti yẹ ká sọ kan la ti sọ. Níjọ́ wọn àná èébú sì níyì wọn ni wọ́n bú lágbájá lánàá èébú ọ̀wá níyì mọ́ lónìí. Ẹ bá bú yẹn kàn máa fi ta yín kẹ́ ẹlòmínú tó wí tiẹ̀ lọ́la èébú ọ̀wá dùn mọ́. Àwọn olórin ọ̀wá búra wọn mọ́ àwọn nǹkan mi ò búra wọn mọ́ ọwọ́ sípà wà fa làṣẹkùn bọ̀ báyìí kọ́dà ẹni tó yẹ kí wọ́n fẹnu kàn wọ́n sì ń fẹnu kàn wọ́n ọmọ Ádámù wa ń pé wa khalafa ar-rahmana lamma khala ọmọ Ádámù wa ń pé wọ́ọ́lọ́hún gbóòórù jàkadì bọ́nà jàkadì ọmọ Ádámù wa ń wí bẹ́ẹ̀ ẹ̀ wọ́n á retí kọ́ lọ́wọ́ sọ pé mo boru ẹ̀ léyìí tán ló lọ́wọ́ yìí bàbá Imam àgbà ẹ̀yin là ń wò lónìí ẹ̀yin là ń tẹ̀lé lónìí ẹ̀yin là fà gbà lónìí mo bẹ̀ Ọlọ́run gbogbo gbàtà bá rántí yín Ọlọ́run jẹ́nu wọ́n máa dùn. Amina. Ọlọ́run má sì kájú pa yín. Amina. Má sì fi kankan sí yín. Àmín. Mo kí yín lé báwọn. Ẹ̀yin ọmọ olóko mo kí yín púpọ̀. Ẹ kú àwọn góòdì téèyàn ò lè rí wọn mọ́ láyé ọ̀sẹ́ ni ó lè jọ wọn.
Alhaji Ibrahim ní ń bọ̀, Alhaji Ibrahim ní ń lọ, kíní ní ń lọ, ọmọ bàbá wa kíní ni. Ẹ lè ríru wọn mọ́ láyéláyé. Lawla al-ma'u. Falawla al-ma'u wa ma samaku fi dunya. Gbogbo ẹ̀yin àfa wa lẹ́jọ́ kó yìí, ẹ̀yin bàbá wa, bàbá ń pẹ́ ẹ̀yin àfa wa bí gbàtà tún rí dínkù yín, ẹ̀yin bàbá wa. Àwa náà ń jẹ́ bàbá àwọn kan. Insha Allah. Falawla al-ma'u. Ẹ bá sọ́lá omi. Wa ma samaku fi dunya. Kílẹ̀ máa pèlè ẹja láyé. Ẹ bá sọ́lá omi. Walawla al-aqilu. Ẹ̀yin tẹ́ jókòó. Ilé ajé àtàwà yìí. Ramakallah. Gbogbo ẹ̀yin àgbàlagbà. Gbogbo ẹ̀yin omi. Àwọn tá a torí wọn jókòó yìí jọ kan wọn lọ tí wọ́n ń bọ̀ ládùúgbò ni. Èkísà tí ń bẹ ń para ó kú ń para ọbẹ̀ eré àtàn ọwádìí tí wọ́n kán náà ràn òun náà wọ́n ti wọ́ lóde bí mo ti wọlé ìwọ́de yìí wá. Bàtà táwọn ọmọ fi ń gbá bọ́ọ̀lù tí wọ́n ń lẹ̀ mọ́ra wọn lérí àtàn ni wọ́n ti pe ṣúmẹ kínní ó ti bá wọn pọ́líìsì ẹ̀ tán ti bọ̀ gbogbo wa yìí lápadà dìtàn irú ìtàn wo láwàá dà. Walawla al-aqilu wa mal insanu. Alhaji Ibrahim Ajia lawla al-aqlu bí ẹ bá sọ láàlàkà yìí. Wa mal insanu. Bàbá àmọ̀kádàmọ̀ àgbà wa mal insanu kí ni ọmọ ajé èèyàn bá a ti dákẹ́ wẹ́mú yìí làákà yìí ní ṣiṣẹ́ lára wa. Bí ọba sí làákà yìí ẹ̀kànlẹ̀ ẹni tí ọba ní làákà yìí ẹ̀kànlẹ̀ kọ́dà táàsì sì yàn gbẹ́njọ́ mi kò ní mọ̀ pé ẹni tí ò ní làákà yìí ni níbi àyè ní làákà yìí ni ó ti wá fúra pé ẹ sọ tọ̀wọ́n máa rẹ̀ ní yóò mọ̀ pé kí ni à ń pa mo ní kẹ́ ẹ sọ kalẹ̀. Lawla al-aqlu Wa mal insanu. ọmọ ajé èèyàn. Walawla al-basaru wa mal aynu. Ẹ̀rí àfààní ń da wọ́n lọ bí ni o sún ilà hakiman wọ́n lọ bí àfọ ọ̀jọ̀gbọ́n léèrè wọ́n ní èwo ló fẹ́ jù inú ayé yìí mú kinní kan pé tí mo fẹ́ jù ni tẹ̀lé pé tí wọ́n bá bì wọ́n náà ó rí nǹkan kan mú ká ntẹ́ mi fẹ́ràn jù nínú ayé ni ẹlòmíà ní obìnrin tòun àdéhùn fẹ́ràn obìnrin òun lè kú torí obìnrin à ń kú lọ díẹ̀díẹ̀ náà kọ́ inú sẹ̀mí ayé wa àwọn obìnrin náà wọ́n gbàdájì ẹni ó yẹ kó sinmi ní tí wọ́n á lọ fẹ́ yàwó bíi márùn-ún ọmọ 50 ọdún ọmọ 100 ọdún ọtún á lọ fẹ́ yàwó bíi márùn-ún fún àwọn mẹ́fà tí ń bẹ nínú ilé ọ̀ ń gbẹ́sẹ̀ àrí ara rẹ nù nígbà báyà àwọn kankan ń bẹ lára tí máa function dáadáa kò ní ṣiṣẹ́ mọ́ ò ní lè dá dúró dáadáa mọ́ àlàáfíà nù ni. Walawla al-basaru wa mal aynu. Àfáàní wa ń dá wọn lówó oníwọ̀ tó ń bí mi léèrè pé kí n mú nǹkan kan nínú ayé tí mo fẹ́ràn jù ó ní ìyá mi ni mo mú bí ibà sọ láàyè mi ta ni ọmọ mi. Khudh shay'an ahabba min ad-dunya faqala ummi. Ó ní ìyá mi ni òun mo fẹ́ràn jù. Alhaji Ibrahim gbogbo ẹ̀yin yòókù àwọn ìyá ń bẹ nínú sàárè àwọn alájókòó yìí àtúntà tẹ́ǹtì àtúntà torí kó òun ọmọ bá pa wá àwa náà wà gbapò wọn àìmọye òun bọ̀ wá pa wá. Thumma ummi. Gbogbo ẹ̀yin ọ̀gá tẹ lọ́fíìsì ẹ máa gbé púsíwọ̀ kan báyìí kẹ bá fi mọ èyí tẹ bá ṣe faraàlú ẹ gbé púsọ̀ kan ẹ máa wá wò kí lẹ ṣe fáyé torí pé ẹ padà dìtàn á máa sọ̀rọ̀ yín lójú àwọn ọmọ yín wọ́n pọ̀ ọlọ́njẹ́ ọ̀dà fún kínní ọlọ́njẹ́ ọ̀dà fún kínní nígbà rẹ̀ ni wọ́n ṣe léyìí lásìkò rẹ̀ wọ́n ṣe léyìí. Thumma ummi. wọ́n tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi lẹ́yìn náà ìyá mi tún ni. Fahiya hamuli thaqilun. Ìyá mi lẹ́rù tó wúwo jù fún mi dábàá pé kí ló wúwo jù nínú ẹrù mi láyé ó ní ìyá mi ni. Wa jawharu hayati. Ó ní wa jawharu hayati ìyá mi ni góòlù sẹ̀mí mi ẹ̀rí ìyá ò ní tí ì jẹun yóò sì máa sáré ntọ́mọ rẹ̀ ó jẹ. Oúnjẹ tó dáa tí wọ́n gbé wá fún ìyá ó sì tọ́jú ẹ̀ pamọ́ yóò wá pé àjàdí ní ọ̀jẹ̀ eléyìí ìwọ ọmọ bá rẹ̀ kó àtẹ̀kù wá nílé kejì ń sáré ọmọ rẹ̀ ìyá tí sáré èèyàn àwọn alẹ́ ti sìn
ìyá tí gbé ọlọ́run má jẹ́ nǹkan kan sí ọ àwọn ilẹ̀ ti sìn yìí ìyá tó ti gbé tó bá ṣàdúrà fún yín bàbá tó bá ṣàdúrà fún yín ọkàn yín ó balẹ̀ lórí ẹ̀ gbogbo àdúrà yóò ní sọ ọlọ́run kó ṣàánú èèyàn ni ẹlòmíín bá bá ń lò dé tó bá kí pé ọ̀dà wà láyé ọ lọ dáadáa ọ bọ̀ dáadáa gbogbo tí ń bẹ ń kun rẹ̀ ni pé o ò ní déere. wàjáwòhárò hayati. góòdì ìṣẹ̀mí mi ni. wàkúwàtò hayati. ẹ wo bí a ti ń bọ̀ ni. wọ́n ní walaqad khalaqnal insana min sulalatin min tin thumma ja'alnahu nutfatan fi qararin makin. aya kan ko ma di pe ko te wa ki aya. A'udhu billahi minash shaitanir rajim. ń bọ̀ bàbá wa ń bẹ ń jòkó ni mo fẹ́ sọ máìkì yìí lẹ́nu ni ẹ wo bàbá yìí bàbá wa tí wọ́n lọ ìyá lọ kọ́kọ́ lọ wọ́n kú lọ́sàn-án àwa sì wọ́n ba'dal maghrib bàbá la wa torí wọn jókòó yìí nísìn ń wá ń jẹ́ pé ń jò níyà lọ ná ìjọ 42 days síra wọn ẹ wo kádàrá tí wọ́n mú wáyé àwọn náà tún wá kú ńgbà bàbá náà tún dákẹ́ àwọn náà kú lọ́sàn lẹ́yìn magrib la tún sin àwọn náà ẹ wo bọ́lá wọn ti ń tu ọ̀rọ̀ Alhaji Ibrahim Ajiya gbogbo ẹ̀yàn mọ́ bàbá Ọlọ́run jẹ́ táyé dágbé. Amiina. ẹ dákun ẹ bá ń sàmì fún wọn jàmá. Amiina. Ọlọ́run jẹ́ tó ayé dágbé. Àmín. ọlá àwọn tí bàbá wa mọ́mú àgbà tara wọn jáde tálù barika fi wà lára wọn báyìí. Àmín. bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe fún yín. Amiina. ẹ dákun bisimilayi kan kúlù wàlláhu kan gbogbo wa. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yaldi wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. ẹ dákẹ́jẹ́ agbọ́dọ̀ tó wípé Allahu akbar. Allahu akbar. akí àfa wa àgbà oníwàásí àgbà a máa lọ sọ́dọ̀ bàbá ìmámù àgbà. Adama Allahu hayatahu. Naam. Wọ́n fẹ́ ṣàdúrà fún wọn lẹ́ni.